record. Alright, show 50%. I like that. Oh. Ẹ jẹ́ ká jọ̀bọ̀ ẹ̀sùn mọ́ bí ètò lórí pápá ìfẹ́ látọwọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé. Ó yá. Ètò lórí afẹ́fẹ́ lórí pápá ìfẹ́ ètò tó kọ́ ní lọ́gbọ̀n ohun gbogbo tó dúró pé ìfẹ́ lẹ́ni inú rẹ̀ Samuel Owóyẹmí òun lórí ìfẹ́ náà. Lórí afẹ́fẹ́ ètò tọkọ ní lọ́gbọ́n Samuel Owóyẹmí gbogbo ọ̀rọ̀ tó bá ìfẹ́ lọ ọ̀rọ̀ ìṣítí ọ̀rọ̀ ìyànjú nípa ìfẹ́ lórí pápá ìfẹ́ gangan láti gbọ́ ọ̀yà ẹ̀sùn mọ́ bí ètò yẹn ti yá ìrètí dé fẹ́ni tó wọ́kọ̀ ìrè wọlé fẹ́ni tó wáyà lórí pápá ìfẹ́ pẹ̀lú fẹ́lẹ́fẹ́lẹ́ bóyá ẹ̀sùn mọ́ bí ẹjẹ́ àjọgbọ́ lórí pápá ìfẹ́ níbi tí tọkọláya ti gbọ́ ètò tó dára láti mú lérò lórí pápá ìfẹ́ tọkọláya ẹ̀sùn mọ́ bí kájọ gbọ́ ètò èmi kẹ́ni orí owó gangan bò fọwọ́ sí ìfẹ́ kan ṣoṣo àjọ ń gbé. Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé ó yá gbóhùn sókè gbogbo ayé ti fẹ́ gbọ́ ẹ lórí pápá ìfẹ́ tí gbogbo wa ti retí àti ṣetán gbé wa rìnrìnàjò ìfẹ́ lórí pápá ìfẹ́ tọkọláya ẹ̀sùn mọ́ bí ẹ̀sùn wọn bí ẹ wá gbọ́ ọ̀rọ̀ ìfẹ́ o lọ́pàá wá pọ̀ ìfẹ́ kan ṣoṣo làjọ ń gbé lórí pápá ìfẹ́ ìfẹ́ àtọ̀run wá ló so wá pọ̀ àyànmọ́ kan ló so wá pọ̀ ètò yẹn bẹ̀rẹ̀ ètò yẹn ti díye jẹ́ ká jọ gbà ó yá. Elizabeth, how do you feel? You feel good, right? Let me to appreciate her. Kiss her forehead. Kiss her forehead. A nose. A cheek. A stomach. Elizabeth, turn for Zaddy. Let me to kiss her back. Be coming down. Just kiss her back. Her back. Oh yeah, flood the ring. Ladies and gentlemen, I present to you the latest and the latest Mr. and Missy Hamza Mesamo. Oh yeah, celebrate Papa to your boyfriend. Bye to your boyfriend. Bye to your shop bro. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.